Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Bọ́lá kó bá yà kú ọlọ́run ọba. Ewé ń jẹ́. Bọ́lá kó bá yà kú ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ẹ̀rí ní òní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ní orí ètò yìí a máa ń sọ̀rọ̀ nípa ìràwọ̀, astrology àti numerology. A sì tún máa ń fi àwọn àṣírí kéékèèké kan sílẹ̀ kí eléyìí kó máa jẹ́ àǹfààní fún gbogbo àwa tí a wà lórí channel yìí. Ẹ̀rí ní dédé àsìkò yìí mo kí wa tó bá yẹ pé àárọ̀ la wà mo kí wa káàárọ̀, tó bá yẹ pé ọ̀sán la wà mo kí wa káàsán, tó bá jẹ́ pé alẹ́ la wà mo kí wa káalẹ́ o, ní gbogbo ibikíbi àyíkáyè tẹ́ ẹ ti ń wò mí lónìí, tẹ́ ẹ ti ń gbọ́ mi ní òní. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ orúkọ mi náà ni Dr. Olatiboye aka ewé ń jẹ́. Ẹ má gbàgbé láti subscribe sí orí channel wa kí eléyìí kó máa fún gbogbo wa ní àǹfààní láti mọ àwọn nǹkan míì tí a tún máa ṣe síwájú. Ẹ̀rí ní òní nǹkan tí mo fẹ́ mú ẹnu bà òun náà ni fún àwọn obìnrin wa, tí wọ́n ń wá ọkọ. Àwọn obìnrin wa tí wọ́n ń wá ọkọ torí láyé tá a wà yìí àfẹ́ni tó bá sọ tiẹ̀ síta, bó ṣe wà lọ́dọ̀ obìnrin bẹ́ẹ̀ náà ló wà lọ́dọ̀ ọkùnrin. Bá ṣe sọ pé ilé ayé yìí ó rí bákan bákan tó, bẹ́ẹ̀ sì ni àwọn obìnrin kan wà tó jẹ́ pé nǹkan tó ń bà wọ́n nú jẹ́ náà ni pé wọ́n rí ọkọ fẹ́. ní tó ń bọ ọkùnrin míì náà nínú jẹ́ náà ni kò rí aya fẹ́. Kì í ṣe wípé kò lè dá obìnrin tó sì pé kó bá a sọ̀rọ̀ obìnrin gbà fún un. Kì í sì ṣe wípé ní kò ní owó tó fẹ́ fi tọ́jú obìnrin. Àmọ́ bí Ọlọ́run ṣe dá ẹlòmíì, bó ṣe dá Táyé, ó lè mọ́ dá Kẹ́hìndé bẹ́ẹ̀. Gbogbo nǹkan láyé dẹ̀ ni ló ń fẹ́ àdúrà. Èyí tó dá ń fẹ́ àdúrà, èyí tí ò dá náà sì ń fẹ́ àdúrà. Ẹlòmíì Ọlọ́run ló mọ iye ọ̀sẹ̀ tó ti wẹ̀ títí náà kò tí ì rí yàtọ̀ lára pé bóyá ó ń wá ọkọ tàbí ó ń wá ìyàwó. Bóyá mo ti sọ àṣírí rí, àwọn ọmọ tó fẹ́ tún sọ kó tún máa jẹ́ ìwúlò fún gbogbo àwa tí a wà ní orí ètò yìí. Lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé láti subscribe sí orí channel yìí kí lèyí kó máa fún gbogbo wa ní àǹfààní láti mọ àwọn nǹkan míì tí a ti sọ àti èyí tí a ti sọ sí ẹ̀yìn. Wọ́n ní obìnrin tí ó bá ń wá ọkọ, tóbìnrin la fẹ́ sọ kìí ṣe tọkùnrin o, tóbìnrin ni a fẹ́ sọ kìí ṣe tọkùnrin. Tọkùnrin náà wà lọ́tọ̀ àmọ́ eléyìí ti tóbìnrin ni. Wọ́n ní kí obìnrin náà kó ra iyọ̀ oní 20 naira, iyọ̀ àbùdì, kò ṣe èyí tí wọ́n ti sílì sínú nylon ni à ń sọ̀rọ̀ nípa. Iyọ̀ tí wọ́n dì tó jẹ́ pé àwa la máa tú fúnra wa. Tá bá ti wá ra iyọ̀ yìí oní 20 naira náà la máa rà iyọ̀. Eléyìí tí mo mú wá yìí òun náà ni tí obìnrin tí ọkọ rẹ̀ kò bá fẹ́ràn rẹ̀ nínú ilé, tí ọkọ rẹ̀ tí kò bá fẹ́ràn ẹ̀ nínú ilé, kí wọ́n sọ pé ká wá ìgbéyàwó mi kí Ọlọ́run kó ṣàánú, pàápàá jùlọ lọ́dọ̀ àwọn obìnrin wa. Bí tó bá ti ń sọ̀rọ̀ ọkọ tiẹ̀ ká, bóyá ọkọ tiẹ̀ tó ń sọ̀rọ̀ ẹ̀ ká, bóyá kó tó jáde kúrò nílé
bóyá 5,000 ló máa ń fún ẹ lówó oúnjẹ láràárọ̀, wá dọ́dọ̀ ẹlòmíì tó jẹ́ obìnrin bí ẹgbẹ́ tiẹ̀, ó wá ń kó ọ̀rọ̀ sí ẹ̀kùn pé ọkọ tó ń 20,000 ló ń fún un láràárọ̀ fún owó oúnjẹ, bóyá gàrí lórí burúkú rẹ̀ mú o, ìwọ náà wàá máa lọ fi bú ọkọ tiẹ̀ lé pèsè bẹ́ẹ̀ nìkan ló ń fún ọ̀rẹ́ tiẹ̀ ní 20,000 ní ó bá da àárín ìwọ àti ọkọ ẹrú. Gbàmídẹ̀wá ó lè jẹ́ pé ọkùnrin ni ó máa ń fa àkóbá tí inú ilé sì máa ń dàrú látara tó bá ti pàdé àwọn ọmọ ẹlẹ́sẹ̀ sóṣòṣò tó tún yáyì ju ìyàwó ti ilé ẹ̀ lọ. Àmọ́ tó bá ti ń rírun nǹkan báyìí nínú ìgbéyàwó wa, ẹ̀yin obìnrin ni mò ń bá wí, eléyìí kìí ṣe oògùn, àdúà ni, àdúà ni. Kí wọ́n ní ká wá, wọ́n ní ká ra iyọ̀ àbùdí oní 20 naira, iyọ̀ àbùdí 20 naira, iyọ̀ tí wọ́n dì kìí ṣe èyí tí wọ́n dì sí wọ́n sì sínú láìlọ́nù. Lẹ́yìn ìgbà náà wọ́n ní ká ṣe àdúà, pàápàá jùlọ kó jẹ́ òru tàbí ní àárọ̀ ní ìdájí ká tó kírun àsùbá. Ẹ jẹ́ ká tú iyọ̀, ẹ má jẹ́ ká já, ẹ jẹ́ ká tú ká dà sínú tray kan. Wọ́n ní ká wá ká ní ká ṣe àwọn àdúrà sí orí iyọ̀ náà. Kí wọ́n ní àwọn àdúrà tí a ṣe sí orí iyọ̀ náà? Wọ́n ní ká ṣe Allahumma nígbà 41, Allahumma 41 nígbà 41 times. Ẹgbẹ́ náà wọ́n ní ká ṣe Allahu Samad, Allahu Samad, Allahu Samad nígbà 41 times. Ká tún wá ṣe Ya Jabbar, Ya Jabbar, Ya Jabbar nígbà 41 times. Wọ́n ní ká wá ṣe La ilaha illallah Muhammadu Rasulullah, ìyẹn nígbà mẹ́ta péré. La ilaha illallah Muhammadu Rasulullah nígbà mẹ́ta. Lẹ́yìn wọ́n ní ká tọrọ nǹkan tá à ń bá ń fẹ́, irú ìfẹ́ tá à ń fẹ́ kí ọkọ wa kó fẹ́ràn wa, irú ìfẹ́ tá à ń fẹ́ kí ọkọ wa kó fẹ́ràn wa, ká wá tọrọ ẹ̀ síbi iyọ̀ náà. Ẹ wá rí tá bá ti wá tọrọ ẹ̀ sí, ẹ jẹ́ ká dà sínú òkè kan, ká máa fi síbẹ̀ fún ọkọ wa náà jẹ. Kò sẹ́ni tí ó lè jẹ́, kódà ọmọ ẹ lè jẹ́, ìwọ gan lè jẹ́ ń bẹ̀, ọkọ ẹ náà lè jẹ́ ń bẹ̀. Lágbára Ọlọ́run, gbogbo ẹ̀mí òkùnkùn, ẹ̀mí burúkú tí ń da ìgbéyàwó rú, tí kìí jẹ́ kí obìnrin kó gbádùn ní ọkọ rẹ̀, tí a bá ti ṣe àdúrà yìí, tírú ọkùnrin, kódà kí ọkàn ọkùnrin náà kó le bí òkúta, kí ọkàn ẹ̀ kó le kókó kó le bí òkúta. Tí ọkùnrin bá ti ń jẹrú iyọ̀ yìí, tó bá ti ń jẹ ọbẹ̀ yìí, iyọ̀ tá a fi ọbẹ̀ yìí sè, ọkùnrin àárọ̀ kò ní jẹ́ nìkan tí ò mọ̀ lè ra mẹ́. Wá gbọ́ o, tó bá wá já iyọ̀ tó ń tọrọ pé Ọlọ́run bá mi sọkọ mi di gbèwù dání, Ọlọ́run gbogbo nǹkan tí n bá ti ní kọ́kọ́ mi mọ̀ ṣe ni kó mọ̀ ṣe, tí n bá ní mọ̀ fọ underwear mi kó mọ̀ fọ, tí n bá ní kó mọ̀ fọ kó mọ̀ bá ń fọ bọ́ kó mọ̀ fọ. Wò wá dára ẹlẹ́bi, wàá mọ̀ pé ọlọ́ọ̀ba kì í ṣe ọba àkà. Àwọn tó yẹ pé nǹkan naturally ló fi tọrọ, dákun Ọlọ́run bá ń fi fẹ́ mi sí ọkàn ọkọ mi. Ìjà lé ní ìjà lọ́la, dákun má jẹ́ kó wáyé mọ́, jẹ́ kó tọ́jú ilé, kó tọ́jú mi, kó tọ́jú àwọn ọmọ. Wá bá ń fi ọkàn mi kó rinlẹ̀ sínú ọkàn ọkọ mi dáadáa. Tó bá tún tọrọ pé kọ́kọ́ ẹ mọ́ fẹ́ yàwó lé ẹ, kò sí irú nínú ẹ̀sìn Islam o. Ò ń tọrọ pé kọ́kọ́ ẹ mọ́ fẹ́ yàwó lé ẹ, kò lè ṣiṣẹ́ o. Tọrọ kó tọ́jú ẹ, kó tọ́jú ọmọ, kí inú ilé má gbóná mọ́. Lágbára Ọlọ́run, àdúrà ló sì gbà. Kò jù bẹ́ẹ̀ lọ lórí bí a ṣe ń lo àṣírí ìfẹ́ràn sí ọkọ wa. Bẹ́ẹ̀ la ṣe ń lò ó, tá a sì ń lò ó tó sì ń rí bẹ́ẹ̀. Ọlọ́run á jẹ́ kó rí bẹ́ẹ̀ fún gbogbo ẹ̀dá tí ó bá dánwò náà, tó sì fi ṣe lọ́nà tó tọ́ yàtọ̀ sí ọ̀nà tí kò tọ́ o. Tó bá lọ lò ó sí ọ̀nà tí kò tọ́, ọmọ ìyá mi, má jẹ́ kí n parọ́ fún ẹ. Wò ó, wàá rò pé o ṣẹ́ sóyà ni. Kó máa lọ máa sọ pé
ẹnìkan ló mọ̀ kọ́ wa bí wọ́n ṣe ń fi iyọ̀ òun ló tán ló di gombe o. Nǹkan tó lè fi ṣe mo ti ṣàlàyé fún ẹ. Tó bá fẹ́ ń tọrọ pé kó sọ ọkọ ìdìgbò dání má jẹ́ kí n parọ́ fún ẹ wàá jẹ ìyà. Gbogbo obìnrin tó bá dẹ̀ ti ń tọrọ kí ọkọ kó lóun sọ dìgbò dání ó lè jèrè ọmọ ẹ̀ nítorí pé àsìkò ìgbà tó yẹ kí ọkọ ẹ ibi tó yẹ kó fi ẹ sí tí ò ráyè fi ẹ síbẹ̀ má jẹ́ kí n parọ́ fún ẹ ó lè jèrè ọmọ ẹ̀. Gbogbo àtà bá wà àròpọ̀ yìí ẹ jẹ́ ká túbá. Ọkọ lólórí aya, ọkọ lólórí aya. Ìwọ tó bá ti wá jẹ́dá kan tó yẹ pé o fẹ́ kí ọkọ ẹ ó tiẹ̀ síbi tó bá wù pé eléyìí mo fẹ́ kó ṣe o má ṣe léyìí o mo fẹ́ kó jáde lẹ́ni o jókòó sí ilé kí n fi dé tó wà ní láyé kí lọ́kọ ẹ fẹ́ ṣe tó bá ti ń ṣe bẹ́ẹ̀ kọ́ ló ń jẹ́ kó jèrè ọmọ ẹ̀ ní wọn fi ń fà tó jẹ́ pé out of 100% nílé ayé tá a wà yìí out of 100% 95% ọkùnrin ló máa ń kọ́kọ́ kú síwájú obìnrin. Ọkùnrin ló kọ́ máa ń kú síwájú obìnrin. Ọlọ́run á fi ẹ́ lẹ̀ pẹ̀lú ìwà àtàwọn ọmọ. Ọlọ́run ní jẹ́ kí bàbá máa rí gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ mọ́ lẹ́yìn ìgbà tó ti lọ. Gbogbo wàhálà ìwọ ló máa rí wọn pé wàá máa sọ pé ta ló ṣe. Ọlọ́run ní dá wa láàmú. Ọlọ́run á túbọ̀ sí oore àlàáfíà ní gbogbo fún gbogbo wa nílé ayé tí a wà yìí àti lọ́jọ́ kẹyìn. Lẹ́ẹ̀kan sí ẹ má gbàgbé láti subscribe sí orí channel yìí kí lẹ́yìn kó tó máa fún gbogbo aláǹfààní lórí àwọn nǹkan mi tí a ti sọ tí a sì máa sọ. Ọ̀rọ̀ mi kò jù báyìí lọ náà lé.